ẹ káàsán gbogbo lẹ káàsán season wà lókè látòrí Odùduwà TV Radio. ẹ jọ̀ọ́ mú kan ní àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tí mo fẹ́ fi hàn wá náà ni. ṣe rí ara nǹkan tá à ń sọ sí nìyẹn pé kí a mọ ohun tó ń lọ ní àgbáyé. ní ilẹ̀ Iran ìròyìn tó ń lọ ni pé wọ́n ti pa 50,000 ẹ̀ ń gbọ́ mi o 50,000 mọ́ṣáláṣí wọ́n ti pa wọ́n dé torí pé kí ni àwọn èèyàn lọ mọ́ àwọn èèyàn rẹ̀ lọ sí àwọn mọ́ṣáláṣí yẹn torí pé àwọn torí ọ̀rọ̀ píparọ́ àwọn èròǹgbà àti àwọn ẹ̀kọ́ ìsìn àti fífi àwọn ènìyàn dùbúlẹ̀ ìgbésí ayé yíyé àti dídá ipò òṣì sílẹ̀ ní orúkọ ẹ̀sìn ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ̀sìn Islam àwọn èèyàn ti ń padà lẹ́yìn ẹ̀ ní ìlú Iran kódà 50,000 ilẹ̀ mọ́ṣáláṣí ni wọ́n pa dé bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà nínú ìròyìn wọ́n sọ ní èdè Yorùbá mi ò fẹ́ sọ Yorùbá mo fẹ́ túmọ̀ ẹ̀ fún wa ní nǹkan tó kọ rèé wọ́n kọ sókè ń bẹ̀ yẹn wọ́n ní ara àwọn jọ̀mọ́ wọn àbẹ́ àwọn lórí ẹ̀sìn wọ́n sọ pé wọ́n ti pa wọ́n ní ẹ̀sìn yẹn o àwọn èèyàn ti ń àwọn church àwọn èèyàn lọ sí mọ́ṣáláṣí mọ́ wọ́n ti pa nínú 75,000 ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn wọ́n pa 50,000 wọ́n pa wọ́n dé torí àwọn èèyàn lọ mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fìyẹn ṣe àwòkọ́ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀sìn tẹ́ ń ṣe tibí tẹ́ ń ṣe ní Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ la ojú àwọn èèyàn ẹ la ojú yín o n tí ó ṣe pàtàkì jùlọ tí mo fẹ́ kẹ́ mú dání òun ló wà ní apá òsì tẹ́ ń bẹ ṣe ń wò mí yìí òun dẹ̀ ní ọ̀rọ̀ àṣẹ tẹ́ní agbára tẹ́ní ṣe rí àwọn ẹ̀sìn yẹn wọ́n ń bò yín lójú ni o àwọn ẹ̀sìn yẹn wọ́n dìídì ń bò yín ní ojú àwa dẹ̀ ń ṣe ètò wa yìí pé ká fi sọ yín jí kẹ́ fi rí irọ́ tí wọ́n ń pa kí gbogbo wa ká lajú wa ká bẹ̀ sí ní ṣe nítorí ká ṣe ṣe rí tá bá ń gbàdúrà bá ṣe kó bó wọn ká gbàdúrà bí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì bí gẹ́gẹ́ bí mùsùlùmí ká gbàdúrà tá a bá ti ṣe ìgbésẹ̀ tó ṣe pàtàkì tí mo fi hàn yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ń wò lórí fọ́nrán báyìí tá a bá ti gbé ìgbésẹ̀ yìí àwọn méjèèjì ìyà pánsá ìyà la máa jẹ lójoojúmọ́ torí gbogbo ọ̀nà ni àwọn táwọn wà níjọba náà máa fi máa kó owó wa jẹ wọ́n ti mọ̀ pé níṣe kankan lórí torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká lajú wa ẹ jẹ́ ká tají kúrò ní oorun ìyà tán ti kó wa sí. fún mẹ́rìnlélógún ọdún wọn ò sọ fún wa pé a ní àṣẹ tí mo fi hàn yìí wọn ò sọ fún wa pé a ní lọ́wọ́ bá lè ṣe máa lò wọn ò sọ fún wa. àwa dẹ̀ tí wàá mọ̀ ń sìn àti wá à ń túbalẹ̀ fún gbogbo wa ká lè bẹ̀rẹ̀ sí ní gbé lò. àṣẹ àkọ́kọ́ ta ní tó ṣe pàtàkì jùlọ òun ni eléyìí ó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà ara ọ̀rọ̀ tó tún ṣe pàtàkì nìyẹn o ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì àti Islam kò ní agbára nínú ìwé òfin wọn ò ní agbára kankan nínú ìwé òfin wọn rárá ìwé òfin ló ní agbára jù ní gbogbo ilẹ̀ Nàìjíríà ìyẹn gangan ló yẹ ká kọjú sí àmọ́ torí wọ́n ti gbé ẹ̀sìn ìgbélé wa lórí kọjú sí àsìkò tiwa tó báyìí ká wá kọjú sí ká máa gbé ìgbésẹ̀ ká máa mójútó ìjọba wa pé ká máa fojú pé tí wọ́n bá sọ fún wọn pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe nǹkan báyìí fún wa a máa rí pé wọ́n ṣe àjọ kó wa papọ̀ àádúró papọ̀ gẹ́gẹ́ bí àwa báwo ṣe máa pè yìí o sovereign bí àwa lágbára ìlú àwa láláṣẹ ìlú àwa aláṣẹ ìlú àádúró papọ̀ pé ń tẹ́sán pé ẹ fẹ́ ṣe yìí o tó máa fún wa nírọ̀rùn o à ń retí kẹ́ ṣe ẹ̀dẹ̀ láti ṣe tẹ́ ẹ̀ bá ṣe ẹ láti ṣàlàyé fún wa àgbà akọ ẹ láti ṣe ń tẹ́sọ̀ yìí ẹ̀ẹ̀kan lè purọ́ fún wa èyí pàjá lọ́bọ̀ fún wa mọ́ máa sọ̀rọ̀ yẹn sìn ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn nínú ìwé òfin wọn kọ nǹkan kan síbẹ̀ sìn 14.2 nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ òun lẹ̀ ń wò lórí fọ́nrán yìí tí mò ń kà fún yín mo fẹ́ kẹ́ mú ọ̀rọ̀ yẹn kẹ́ yàwòrán ẹ̀ sórí fóònù yín kẹ́ pín fún gbogbo ọmọ káàrọ̀-òjìrè àwọn ìyá wa tó ń tajà lọ́jà àwọn àgbẹ̀ wa àwọn vulcanizer àwọn hairdresser àwọn telephone maker àwọn tó ń ṣe IT àwọn tó ń ṣe gbogbo oríṣiríṣi àṣẹ yìí aláti mọ̀ lápapọ̀ wa bá a lè ṣe máa lo ni pé ẹsẹ̀ kejì ẹ̀ 42C ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn
gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Àwọn òfin orílẹ̀-èdè yìí ara ẹ̀ ní eléyìí tó ṣe pàtàkì jùlọ tí mo sọ fún yín pé ẹ ní àṣẹ, ẹ ní agbára àti àṣẹ lórí àwọn tí wọ́n ń darí ìjọba wa. Ẹ ní agbára àti àṣẹ lórí àwọn tí wọ́n ń darí ìjọba wa. Tẹ́ bá ti dúró papọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì, bẹ́ẹ̀ bá ṣe dúró papọ̀ ẹ sọ fún wọn pé nǹkan báyìí lẹ́fẹ́ kẹ́ ṣe, lẹ́fẹ́ kan ṣe, torí pé kí ni àṣẹ wà nínú ìwé òfin tí wọ́n fún yín ní agbára láti sọ fún wọn pé tí ẹ fẹ́ kan ṣe yẹn láti ṣe wọn gbọ́dọ̀ ṣe nǹkan míì. Wọ́n dẹ̀ láti ṣe tó máa tẹ́ yín lọ́rùn lápapọ̀ yín. Òun lẹ́wọ̀n yẹn o, Iran wọ́n ti pa 50,000 mọ́ṣáláṣí, wọ́n ti pa wọ́n dé torí pé àwọn èèyàn nígbàgbọ́ nú wọn mọ́. Wọ́n pa ẹ̀sìn irọ́ náà pa fún wọn, wọ́n pa irọ́ fún wọn ni, òun ni mo kà fún yín lẹ́ẹ̀kan yẹn. Wọ́n ní àwọn èròǹgbà àti àwọn ẹ̀kọ́ ìsìn àti fífi píparọ́ àwọn èròǹgbà àti àwọn ẹ̀kọ́ ìsìn àti fífi àwọn ènìyàn dùbúlẹ̀ ìgbésí ayé àti dídá ipò òṣì sílẹ̀ ní orúkọ ìsìn. Ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ kó yé wa pé ẹ jẹ́ ká lajú wa, àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí, ẹ lajú yín. Ẹ̀sìn yẹn wọ́n fi ń bọ̀ wá lójú. Agbára tẹni tí wọ́n fẹ́ kẹ́ lò rárá, òun ni à ń gbélé yín lọ́wọ́ yìí. Agbára tí ẹni tí wọ́n fẹ́ kí ẹ mọ̀, òun là ń fi gbélé yín lọ́wọ́ kẹ́ ẹ láti lò lápapọ̀ ní gbogbo ìbílẹ̀ yín. Báyìí ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀. Ara pé ọ̀rọ̀ bẹ́ ṣe lè lo agbára yẹn ni pé ẹ sọ fún wọn pé ẹ̀rọ epo láti fi ṣe epo kẹ́ máa fi wa mọ́tò, ẹ lọ tún ṣe nínú kẹ́ lọ tún ṣe, àbí kẹ́ rí pé epo yẹn ó bẹ̀ sí ń jáde, àwa lè rí epo rà ní ọ̀pọ̀ torí àwa la ní epo. Wọ́n fìyà jẹ wá ni torí pé a lo agbára wa. Aláti dúró papọ̀, ẹ má jẹ́ kí wọ́n là wá láàrin pẹ̀lú kán fún lágbájá lówó, kán fún tọ̀hún lówó, tán yíyẹ òun ló jẹ wá yà. Ilé ìwòsàn àní, ilé ìwé fáwọn ọmọ àní, iná àní, omi àní, títì kò dán mọ́rán. Bẹ́ẹ̀ àwọn ló ń kówó wa jẹ. A dẹ̀ ní ẹ̀tọ́ láti máa bi wọ́n ní ìbéèrè, àmọ́ àgbégbèsè yẹn ara ta ṣe ń kọ́ wa ní ètò yìí rè o. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé ètò yìí, ẹ bá máa pín ètò yìí. Ó ṣe pàtàkì kí àwọn èèyàn wa kí wọ́n mọ ọ̀rọ̀ tá à ń sọ yìí. Mo fẹ́ kí ó yé wa. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ bá máa pín. Ẹ wò ó, wọ́n ti pa mọ́ṣáláṣí 50,000 wọ́n pa á dé. Ṣẹ́rí ní Iran nìyẹn o, ní ìlú Iran ni wọ́n ti pa ibẹ̀ yẹn dé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀sìn tẹ́ ń gbé ẹ̀sìn sórí, wọ́n ti wá ń sọ wọ́n ti ń sọ ń bẹ̀ pé ẹ̀sìn yẹn, pé àwọn èèyàn ti ń rí pé àwọn ẹ̀sìn yẹn wọ́n ń fi àwọn èèyàn wọlẹ̀. Ṣọ́rọ̀ mi yé yín, wọ́n sọ báyìí, mo kàn máa tún sọ lẹ́ẹ̀kan sí, wọ́n sọ báyìí pé píparọ́ àwọn èròǹgbà àti àwọn ẹ̀kọ́ ìsìn àti fífi àwọn ènìyàn dùbúlẹ̀. Ṣẹ́rí dùbúlẹ̀ ìgbésí ayé gbígbé àti dídá ipò òṣì sílẹ̀ ní orúkọ ìsìn. Ntí àwọn tó ń jẹyọ nìyẹn o. Àwọn èèyàn lọ́mọ́ torí pé wọ́n ti mọ̀ pé lọ́lọ́ ń pa fún wọn. Ẹ jọ̀ọ́ ẹ lajú yín, ẹ̀bẹ̀ lábẹ́ gbogbo ọmọ káàárọ̀ òjìrè o, ẹ la ojú yín. Ìyálọ́jà, ìyálóde, ẹgbẹ́ tẹ́ ń gbẹ́sẹ̀ sórí, tẹ́ ń gbẹ́sẹ̀ síbí, ẹ ń gbẹ́sẹ̀ lọ́hùn, ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí. Irọ́ ló bá dé. Agbára tẹ́ nílò tó gba tárágbájá. Tẹ́ bá ṣàkíyèsí àwọn ẹ̀sìn ilé ẹ̀sìn yẹn, wọ́n ní sọ fún yín pa àwọn agbára tí mo tá à ń gbé sórí àfọ́nrán yìí, sórí fọ́nrán yìí fún yín. Wọ́n ní sọ fún yín pa agbára tẹ́ ní, àṣẹ àti agbára tẹ́ ní gẹ́gẹ́ bí ọmọ ìlú tó ń pè ní sovereignty. Àṣẹ àti agbára, òun ni méjèèjì yẹn. Ẹ̀dẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa lò ní pé tẹ́ bá ti dúró papọ̀, tẹ́ bá wà ní àdúgbò kan, ẹ̀ dúró papọ̀ pé ntẹ́fẹ́rẹ́ o, a fẹ́ kí iná wà, kí wọ́n àwọn tí a yàn sípò, tí a dìbò fún wọlé, kí iṣẹ́ tí wọ́n láti ṣe fún wa ni pé a fẹ́ kí wọ́n ṣe iná yẹn, a dẹ̀ máa mójútó pé títí wọ́n fi ṣe iná, a fẹ́ kí wọ́n ṣe omi fún wa, kán so omi fún wa. Gbogbo owó tó dẹ̀ fi ń gbà lóṣooṣù láti fi ṣe nǹkan yẹn, kí wọ́n rí i pé owó yẹn wọ́n fi ṣe tó yẹ kán ṣe, kán máa kó sápò ara wọn. Àìmójútó àwọn ará bíi àwọn tá a yàn sípò, òun ló gbé wa débi tá a wà ń sìn. Àìmójútó wọn. Iṣẹ́ àwa ọmọ ìlú ni pé ká mójútó gbogbo àwọn tá a bá yàn sípò, ká máa fún gbogbo ojú wọn báyìí pé wá o. Ṣiṣẹ́ yẹn sẹ́, ààrẹ gbọ́dọ̀ dákẹ́, torí bá ṣe dákẹ́ òun náà ti ń fìyà jẹ wá, wọ́n dẹ̀ fi ẹ̀sìn bọ̀ wá lójú. Torí náà ẹ jẹ́ ká lajú wa o. Mo kàn ní ká fi eléyìí tó wa létí ni.
ọ̀rọ̀ tí mo tó wà láàrin yẹn ẹ jẹ́ ká fún ilé ẹ̀kọ́ sí nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ pàṣẹ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ẹ mú ọ̀rọ̀ yẹn dání kókó ọ̀rọ̀ gangan nìyẹn ẹ ní agbára àti àṣẹ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ mú dání ẹ fi sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ jọ. ìkejì tẹ́ máa ti mú dání òun ni pé ìkópa àwọn èèyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè. ìbámu pẹ̀lú òfin yẹn ni pé ẹ̀yin lẹ ní àṣẹ àti agbára tó ń pè ní sovereignty. ẹ jẹ́ ká mú kíní yìí lò gbogbo ní ojoojúmọ́ gbogbo wa láti máa kópa nínú ìjọba ká máa wò títì yóò dán mọ́rán iná òsì ẹ máa pè wọ́n wá kọ́ wá sí ìpàdé pẹ̀lú yín ẹ dẹ̀ máa sọ fún wọn pé ẹ ní agbára yìí o gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sínú ìwé òfin nǹkan tí wọ́n kọ sínú ìwé òfin tó fi ń darí yín òun rèé o nǹkan kọ ni pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ẹ dúró papọ̀ ẹ jọ sọ kíní iwájú wọn wọn lè bá yín jiyàn ẹ kì í ṣe bẹ́ẹ̀ ń tán kọ sínú ìwé òfin nìyẹn ẹ lè túmọ̀ ẹ̀ fún ẹ má pàjádàgbọ̀ fún wa mọ́ ẹ jẹ́ ká bẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa ní òfin ó ṣe pàtàkì ìyàtọ̀ tí mi jẹ́ wáyé ó ti tó owó epo ó lọ sókè wọ́n ń gba owó tó yẹ kí wọ́n fi sọ pé àwọn máa fi gba owó wọlé wọ́n fi gba epo wọlé kó wà lọ́pọ̀ wọ́n á gbà wọ́n á tún pin wọ́n á láàrin wọn á ní kòtò wọ́n á tún máa jẹ́ owó epo á lọ sókè àmọ́ fìyà jẹ wá lórí ilẹ̀ tiwa torí pé kí ni àkópa nínú ìjọba aláti máa mójútó gbogbo tó ń ṣe àwa gangan ni adarí ìlú pátápátá ntí àwa bá sọ ni abẹ́gẹ́ ẹ jẹ́ kí ó yé wa ṣíṣe wà lókè láti orí Odùduwà TV tẹ́ bá ṣe ní ètò yìí ẹ bá máa pín ẹsẹ̀ kejì ẹ̀ kí tó lọ òun ni pé ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí ara òfin yẹn ni pé ẹ̀yin lẹ ní àṣẹ àti agbára àti àṣẹ ìlú ó wà lọ́wọ́ gbogbo wa láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì tàbá kíje ẹ jẹ́ ká dúró papọ̀ ká bẹ̀ sí nílò àwọn agbára yìí lápapọ̀ wa ká bẹ̀ sí nílò bí a ṣe máa níná omi títì ilé ìwòsàn ilé ìwé iná títì tó dánmọ́rán àti àwọn nǹkan mèremère bẹ́ẹ̀ yẹn tí ó lè máa jẹ́ pé owó ìlú tí à ń pa lórí àwọn nǹkan àlùmọ́ọ́nì wa òun ló máa fi ṣe láti máa mójútó ìjọba iṣẹ́ wa ni ká máa mójútó wọn ká máa ṣọ́ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ torí tá a bá ṣọ́ wọn ọmọ máa kó wa jẹ àpẹẹrẹ lẹ́rìí yìí o mo kàn fẹ́ fi eléyìí ṣe ọ̀rọ̀ fún wa ní ká mọ̀ ní pé àwọn ìránù ní ilẹ̀ ìránù wọ́n ti pa 50 ẹgbẹ̀rún mọ́ṣáláṣí wọ́n ti pa wọ́n dé o ìròyìn náà ló wà mẹ́rin wọ́n sọ léde Yorùbá èdè Gẹ̀ẹ́sì àmọ́ mo kàn túmọ̀ ẹ̀ wọ́n á ṣe é ṣókí so mo fẹ́ kí gbogbo wa kí a bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé ẹ̀sìn yẹn wọ́n fi bò wá lójú ni o tẹ́ bá ti ń gbọ́ ètò yẹn bá a máa pín Season 1 lókè láti rí Odùduwà TV lójú ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá a máa délẹ̀ lérí wa Yorùbá nation wa àmọ́ àwọn ìgbésẹ̀ yìí ó ṣe pàtàkì ká bẹ̀rẹ̀ sí sọjí kódà a fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá agbára tẹ ní rèé o ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká bẹ̀rẹ̀ sí lo agbára yẹn àrùjù báyìí lọ Season 1 lókè láti rí Odùduwà TV lójú tẹ́ bá ṣe ń gbé ètò yẹn bá a máa pín a tún máa padà wá láìpẹ́ ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.